ẹ̀bí ọ̀rọ̀ mo tún gbé kinní ọ̀hún dé o. ńṣe ló ń tawọ́ tasẹ̀ níkùn mi bí ọmọ tuntun nínú oyún. ẹni olúwa bá dá sí ọpẹ́ ló yẹrú tí wá tọ́pẹ́. mo ṣe bẹ́ẹ̀ ni tí ò dúpẹ́ ara rẹ̀ ló wà. bàbá mi àtàtà, bàbá mi tòótọ́, bàbá wa adéníyì o, Timothy o, ọmọ owó ẹ̀yẹ ni mò ń ké sí, ọmọ alákátá nílùú Ìjẹ̀ṣà. ẹ kú ayẹyẹ orí kádún. ńṣe bó dáa ká máa ka iye ọjọ́ wa kó sì máa fọkàn wá sípa ọgbọ́n. ńlá ṣe darapọ̀ mọ́ ẹ láti wá dúpẹ́ o bàbá rere. ẹ kú ayẹyẹ orí kádún. happy golden jubilee bàbá, happy 50th anniversary ó jàre. ẹ̀gbọ́ ẹ̀tọ́ o lọ́la Jésù Kristi ọba wa, ẹ ò ní kábàámọ̀. mo ṣe tó mo fẹ́ yálé bàbá rẹ̀ Adéníyì Timothy, ọmọ owó ẹ̀yẹ, ọmọ Ìjẹ̀ṣà, Ìjẹ̀ṣà Ọ̀ṣun lẹ́yìn òrì. ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀wẹ̀lẹ̀ ni bàbá yín fi ń nọra. ẹ̀yin lọmọ ẹlẹ́ni ateeka o, ẹ̀yin lọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀, ẹ̀yin lọmọ láṣẹ wọ́, ọmọ agbọ́dọ̀ poro ní mọ́yìn. díẹ̀díẹ̀ lóbi ń bá wọn rọ̀ lókìtì ọ̀gbọ́n. òkèké láṣọ ìgbàjọ, ẹ̀làgọ̀rọ̀ tí omi láṣọ ẹ̀yìn Ìjẹ̀ṣà. òkè ọ̀hún lẹ́gùn tẹ́ fẹ́ wálé mọ́. ó yẹ jẹ́ àrèlé o ọmọ wa ògbógun Ìjẹ̀ṣà Ọ̀ṣun rèé. ìgbà àkọ́kọ́ mo ní wọ́n fọmọ olóbì níyàwó, wọ́n ní má ṣe fọmọ olóbì níyàwó. ó tẹ̀lé kejì mo ní wọ́n fọmọ olóbì níyàwó, wọ́n ní má ṣe fọmọ olóbì níyàwó. ó tẹ̀lé kẹta wọ́n ní má ṣe fọmọ olóbì níyàwó. ìgbà tó ti gbà ẹlẹ́ẹ̀kẹrìndínlógún mo ní kí ló dé o, kí ló dé tàbí ní má fọmọ olóbì níyàwó. wọ́n ní ọmọ olóbì kì í ṣe rere títí kó bọ́kọ rẹ̀ rebi kan. ọmọ olóbì kì í ṣènìyàn títí kó bọ́kọ rẹ̀ rìnrìn àjò. ìgbà tí mo wá fọmọ olóbì níyàwó tán, ńlọwọ́ bá dé, ńlọlá bá dé, lọ́rọ̀ bá ń bẹ nílẹ̀ ní jẹbẹtẹ. èmi ò mọ̀mọ́ pẹ́rọ wọn pamọ́ ọmọ olóbì o. ẹ̀yin lọmọ olóbì kan àjàsowó, ọmọ olóbì kan àjàsọlá, ọmọ olóbì kan àjàsore. ènìyàn tó bá já kan ẹgbàá kan, èyí tó já méjì ẹgbàá méjì, èyí tó já mẹ́ta ẹgbàá mẹ́ta. ènìyàn tó já mẹ́wàá ńlórúgi owó, ńlórúgi ọlá, ńlórúgi ọrọ̀ nílé bàbá yìí. ìran Ìjẹ̀ṣà òkúkú nídìí ìṣáná, ilé lọmọ ẹrú ọwá ti ń fọná roko. ẹ̀yin lọmọ olóbì kan wọ́wọ́ tiriwọ́ o, ọmọ olóbì kan wọ̀wọ̀ tiriwọ̀. obì tó bá fẹ́ ni awọ̀ sápò ẹni, èyí tí ò fẹ́ ni awọ̀ sínú igbó. ẹyẹkẹ́yẹ a máa rí mú jẹ. ẹ̀yin lọmọ òṣùpá solókè téńté, bólé bí òlé, ẹni ọwọ́ rẹ̀ bá tó ni kó wá àtúnṣe. ọmọ atẹ́nibọlá òwò, ọmọ atẹ́nibọrẹ, ọmọ wá ògbókun rémi Ìjẹ̀ṣà ògbókun. a kì í kí Ìjẹ̀ṣà ká má jòbí tó gbó, nítorí díẹ̀díẹ̀ ńlóbì ń bá wọn rọ̀ lálẹ́ Ìjẹ̀ṣà. ogun torí ikán, ogun jàúsá, ogun torí obì, ogun jàjẹ̀ṣà, ogun jàúsá, ogun gbàkọ́hún, ogun jàjẹ̀ṣà kòróbì kó lọ. ìran Ìjẹ̀ṣà ló ń sin tòlótòló, ẹrú bàbá yín ló ń sin pẹ́pẹ́yẹ. Ìjẹ̀ṣà dúdú lẹ̀gbọ́n o, balàbúrò. bàbá wa Mr. Adéníyì Timothy, ọmọ owó ẹ̀yẹ, tètè ẹ bá ń já. wọn ò pé ẹ̀kú o, wọn ò pé ẹ̀rùn, mo pé ẹ̀ ṣoríire. ìyàwó rẹ̀ aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ, Madam Yétúndé ayọ̀wó ẹ̀yẹ ló ní kí n kí ọ. ó ní ẹ kú ayẹyẹ oríire kádún. happy golden jubilee, happy 50th birthday, happy birthday to you o.